òun náà jẹ méjì òní sí mo tí mo dààmú wèrè ẹni. ẹni sùúrù ó wà bá lówó tẹ jẹ yìí ẹ̀gbọ́n ráyè rẹ ti yí fún ọgbà tó jẹ àǹjọ ní sábẹ́rù lọ́wọ́ ẹ̀ wọ́n àfa tó ń pè nísìn tó wà fà kọ́ ló fi jẹ méjì òní. ṣé ó wà bá tẹ̀ ń sọ tí mo fi jẹ níjó ló rà bó wà láàyè ní ilé ìdìbò bó wà yàrá mò ló jẹ mí. ọ̀nà àrámù làfà ti rí i yóò sì bọ́ náà àrámù tí wọ́n ti rí i tó ń padà wọ́dọ̀ ọ̀nà àrámù nìyẹn àrámù di méjì nù níbi tó ti wá lówó lọ. tiẹ̀ ní san ẹ̀dá kẹjá lọ. ṣé rí àwọn wẹ́rẹ́ yìí pé ládẹ̀ kan ọ̀la pé mo gbẹ̀yìn gbọ́n ló jẹ́ mọ́ pé yín lẹ́gbọ̀n ládẹ̀ kan eléyìí ọ̀gbọ́n ti ẹ̀ wò má fi kúnlẹ̀ wèrè pa má fi kúnlẹ̀ òsì pa má fi kúnlẹ̀ òsì pa ó sì èrè ni dákun yàtọ̀ ti gbowó tán. kékeré yìí ò gbọ́n ni ò jẹ́ pé kékeré ẹ̀yin gbọ́n ló jẹ́ mọ́ pé yín lẹ́gbọ̀n. ó ti gbowó tán. kò sí àwa àdúró ọ̀dọ́ sọ iná ó gbà pé òun ò lọ́pọlọ ó gbà pé mo lọ́pọlọ pé táwa ń sọ ọlọ́pọlọ o ó gbà pé àwa tún lọ́pọlọ àbí. mo gbà báyìí ní ti mo gbà báyìí. kí ló wọ́n mọ̀ nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí ni pé èyí jì fún náà ni ṣègbè ni àá change game mọ́ ọ lọ́wọ́ náà ni bí o tó wọ́ jáde owó lè jáde wọ́n bẹ̀ mí sí i àmọ́ pé géèmù tó wà ń lẹ̀ ó wà kékeré. Yasin gbọ́. kékeré. Yasin tí gbọ́. fọmúlà wa ń fọ tá ló ń jọ̀hún. ó ní la fẹ́ lónìí sí. tó wáyé pé báwọn náà ni sí wàrà. àárín fún gbogbo ẹ̀ ní orí sílẹ̀ bẹ́ẹ̀ sí. ìwé ìlú àgbẹ̀ náà ló lè lọ. bá ń jọ òní bá sí àbẹ̀bí. a ti bẹ̀rẹ̀ náà lè padà sílé báyìí. kékeré ẹ wá jẹun lọ. àfilẹ̀ kan o bàbá o. ọyọ ẹ máa tẹ̀lé mi lẹ́yìn. àwọn alásàlátù yín lọ́wọ́ tí wọ́n máa ń fún yín ní ìṣòro púpọ̀ báyìí. ìpele yóò ti ní ó wà tí ò ní rí ìṣòro àwọn yẹn. oríṣiríṣi èèyàn ní wàsálàtù. ẹni tó nígbàgbọ́ nínú òògùn wa. àìmọye. ẹni tó sì nígbàgbọ́ pé tọ̀ bá a bá ṣe bóyá ó lè ṣe náà. kásà lọ náà ni. kásà ọ̀tọ̀ ni iṣẹ́ tẹ̀yìn kọ́kọ́ ṣe pé kẹ́yìn yí àwọn èèyàn lọ́kàn padà. àwọn èèyàn wà ní láti kọ́kọ́ fọkàn wọn mọ́ Ọlọ́run ní fọkàn yẹn mọ́ ṣùgbọ́n àwọn náà gbìyànjú. ẹ̀yin lè mẹ́wàá bá sọ̀rọ̀ tó dáa ẹ mọ̀ pé àlejò ara wa tó tọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ àmọ́ ẹ̀ tó bọ́ kún fàdúrà ni bẹ́ẹ̀ bá ti káàárẹ̀ ọkàn àìmọye lomi kan tí ó wà pé ẹ ṣàjà lọ tí ò nígbàgbọ́ àmọ́ tẹ́yìn bá ti ń bá wọn sọ̀rọ̀ Kùránì kẹ́yìn bá wọn sọ̀rọ̀ ànábì yìí wọ́n nílé yín la sí ní àwọn táwọn wà náà la. bá tíátíá. sáprápá ẹ nọ́mbà bá ẹ síbí wáyé fún mi má ṣe mistake o. fa mo mọ nígbà wọlé kẹkàn gbé fóònù láti kó náà lọ́rọ̀ wọn lórí bàbá ìjọ náà bá wọn lé àwọn ta pẹ̀lú. àwọn àbá àwọn ọgbà wọn bẹ́yẹn gbogbo wọn wọ́n ti máa ń ṣe eré èdè wọn ní àmọ́ bá ti gbọ́ pé wọ́n jẹ́ ọgbẹ́ kó wúlò fún. kádà màgbà ni. àbí Ọlọ́run nú àánú rẹ̀ Ọlọ́run kò gbogbo wa sókè. lẹ́sẹ̀ jẹ́ ìmọ̀ nínú tèmi tún o. Hello. ẹni. olórí àwọn ajínigbé ló ń pè yín o nígboro ilẹ̀ yìí. ajínigbé. Ọlọ́run ti ní kọ́mọ yín kan ọ̀fọ́ọ̀dù sọ́dọ̀ tiwa jíran ẹ̀yìn àárẹ̀ àjọ wa fẹ́ pa á tẹ́lẹ̀ a fẹ́ tapá báwọn tó nídìí apá káàtẹ́sì báwọn tó nídìí ẹsẹ̀ táwọn tí wọ́n á ń ṣe yẹn lọ́wọ́ àwọn àpò ọmọ kí wúlò wọn àgbẹ̀ àfẹ́ jẹ ẹ̀jẹ̀ ọmọ kí oúnjẹ kú jẹ. ẹ dákun ọmọ kéwù ni ọmọ kéwù mi náà ni. pèsè ẹ lè àrẹ́ǹjì fún owó kọ́lé di pé àpàdánù 10 million lówó tá 10 million lówó tá gbà lọ́wọ́ yín. níbo ni wọ́n rí owó ń pọ̀. àfẹ́ mọ́ bẹ́ẹ̀rù 10 million àfẹ́ àgẹ̀tì ẹ̀ bá sọ̀rọ̀. ọ̀dọ̀ ẹ bá ń gbé kọ́ọ̀lù fún. Assalamu alaikum Alfa Monsuru bó ló ṣe rìn tó fi kó sọ́wọ́ wọn. èmi náà ti bá yín bẹ̀bẹ̀ 10 million ó pọ̀ torí mo ti sọ fún ẹ pé kò dáa fún yín mo lásọ fún yín gan ápọ̀ ni tó bá gbé láyẹ̀sẹ̀ tó wá kó fún yín padà kéde bó fi dáa fún yín bẹ́ẹ̀ náà. ó bẹ̀rẹ̀ kátàkátà ni ó tó bẹ̀rẹ̀ ìranu rẹ. àwa wọ́n tún gbé mọ́tí mi lọ́rùn bíi náà ni o yé. wọ́n gbé bọ́ sí ọ lérí bàbá wọn pé kó dákun wọn bá ń gbé kú mbẹ kó bá ń gbé kú mbẹ dákun wọn dákun. àbá kò sáyé gbogbo ilé ìtẹ́ ń ṣe yẹn o ẹ rí gbogbo nǹkan tí ẹ lè yí bá ti ẹ̀jẹ̀ lọ́wọ́ à ń bí o AK-47 kí ni gbogbo ẹ̀ níbẹ̀ ń bí. ìbọn mo gbéṣẹ́ rí báyìí nísì. 47 àná òbílẹ̀ yìí o. ìyá ìbá àwọn kọjá ẹ̀ ló kọ̀ bọ́mà tẹ bá fẹ́ yí láyà tàlàbíà ẹ àríjì fòwò tí mo wí ṣe ti gbọ́ wọ́n yá pọ̀ kéèké yẹn. Hello
Hello. Wọ́n ti kọ́ ọ̀tí ẹ̀. Wàhálà dé. Ó ti dé o. Ó sì sá mú o. Ọmọ àdéhùn rẹ̀ láàrin mọ́ báyìí o. Ṣẹlẹ̀ àfà. Àwọn agbénipa ti gbé Alfa Monsuru. La ilaha illallah. Bó Alfa Monsuru ṣe rìn? Wọ́n gbé Alfa Monsuru o. Bó ló ṣe rìn? Kò yé mi o. Ṣé bí kankan bá yẹn ra nǹkan ní ọjà tábìlì ọ̀hún? Bó lè ṣe rí ni? Wọ́n padà wọ́n padà. Wọ́n ti kọ́ ọ̀tí ẹ̀. Wọ́n ti kọ́ ọ̀tí ẹ̀. Bó la bá fẹ́ ṣe báyìí? Ẹ̀gbọ́n wọn dáadáa náà ni ó jẹ́ ń jáde síta kí n ṣe wá nígbà tí sáfíìsì ò ṣe dáadáa nulẹ̀ kò fi jáde ta. Ṣé kìí ṣe àṣìpá sọ̀rọ̀ owó kàbí? Ètò ìdákọ̀ lágbà 10 million ni wọ́n dákọ̀. 10 million ni. Ọba tíátíá aburú náà inú ẹ̀ wọ́n dùn jù. Sínú ọ̀rẹ́ ni o ẹ má rí ayé o wà nínú bí tó bá ti pè. Mo ń gbọ́ yín. Ẹ má worry, wọ́n ti ṣàlàyé everything fún mi, wọ́n ti explain everything. Ṣé 10 million kì í ṣe problem? Ó kéré gan. Nǹkan tí mo fẹ́ ni pé ẹ má jẹ́ ká pàdánù nǹkan méjì. Tá máa gbówó wá, tá tó máa gbókò ọmọ fún wa. Kí anything má ṣe bẹ́ẹ̀ ṣe mú ẹ má fìyà jẹ ìta padà fún wa bẹ́ẹ̀. Ká ní towó ni a máa gbé 10 million. Kí lẹ ń sọ yìí? Nígbà tí mi kì í ṣọmọdé, ọlọ́pàá kẹ kò lè ṣẹlẹ̀. Mo lè má dá wa o, bọ̀ fà ni màá mú lọ. But ọlọ́pàá yẹn yọ kúrò. Ẹ má wọ̀ yẹ fún mi ní date. Tẹ bá ti sọjọ́ tẹ fẹ́ kí n gbé wá, I'll bring it. No problem. Ẹ jọ torí ọlọ́ ẹ jẹ́ kí n rìn létí. Ẹ má jẹ́ kẹ́ni ti ṣe. Ẹ jọ. Ẹ wá ẹ máa gbọ́ o. Ẹ má fi ibi kọ́ fẹ́ràn oúnjẹ o. Oúnjẹ ní ẹjọ́ bá fún oúnjẹ. No problem. Okay. Ìjọ Tuesday. No problem. I'll get back to you. Máa kọ́ yín tí mo wá ti bọ̀. Ẹ ṣeun ẹ má bínú ẹ dáhùn. Mi ní mọ́lọ́pàá wa, mi ìgbàgbé mi ní mọ́lọ́pàá wa. All right. Ọmọ owó. Ṣé rí i? Ó sì ní 10 million yóò gbé kalẹ̀ kí n fọkàn balẹ̀. Bàbá. Náà. Nípa tó ẹsẹ̀ mi ti yé báyìí. Ẹ dá yòókù tó. 10 million kéré gan. Tí ọ̀rọ̀ 10 million, 20 million, 30 million bá dé, tí àwa lè ẹ̀pù yín lórí ẹ̀, aláìmoore ni wá. Because ẹ ti wà pẹ̀lú wa ti pẹ́tẹ́ ti ń gbàdúrà fún wa pé ṣé a gbọ́dọ̀ jẹ́yàn àti wá débi tá a fẹ́ àti jẹ́yàn tán. Kí ìkan wá ṣẹlẹ̀ sí ká má lè ẹ̀pù yín pẹ̀lú 10 million. Ó kéré gan. So pẹ̀lú ògo Ọlọ́run, màá provide 10 million yẹn. Á dẹ̀ gbé lọ, á dẹ̀ gbà wọlé àtàlọ́fẹ́. Ẹ má wọlé. Ọmọ owó. Mo ní kí n fọkàn balẹ̀ gbé 10 million yìí kalẹ̀. Àrùn kò sà ó ti tó. Ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú wájú Ọlọ́run. Ṣé o Òyìnbó ò ní tó lọ. Ó ti tó. Ẹ̀yin náà gbọ́ ọkọ tí ọ̀gá ọmọ owó sọ nísìn. Wọ́n ládùú àtẹ̀ ṣe òun ló gbé ìdí ibi táwọn dé. Ọ̀gá ọmọ owó Ọlọ́run ló jẹ́ ṣiṣẹ́ o. Àmín o. Ẹ sì ní ó yàpadà sí ibú láíláí. Ọlọ́run wọ láwọn àgbàlagbà àfà tí wọ́n di gbogbo ayé imú Ọlọ́run ló jẹ́ ṣiṣẹ́. I was so shocked. Láàárọ̀ tí mo pe àfà kékeré tí ẹ̀ràn wọn létí pé ṣé wọ́n gbàgbé o paná pọ́ńtì ń pẹ̀lú wọn léyìn. Wọ́n sọ fún mi pé wọ́n jí kan gbé inú àwọn ọmọ kéwu wọn. I was like, kí ni ìlú yìí? Kí ló ń tán ní ìtù gan? Level tí insecurity fi wà nílùú yìí ó ti pọ̀ jù. Kéèyàn má gbọ́dọ̀ travel pé mo fẹ́ lọ bìkan ò kẹ́rù máa bàyàn ní ìlú tó forí èèyàn sọlẹ̀ sí. Ó ní agbára. Ọlọ́run ṣàánú wa ni. Ṣé ìyẹn tiẹ̀ tún dùn ẹ̀? Unemployment ńkọ́ kíyàn parí school kó má rí iṣẹ́. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn tí àwọn kidnappers yìí tún fi pọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn. Tó bá jẹ́ pé bíyàn ṣe kàwé tán yẹn, èèyàn rí bìkan téèyàn lọ téèyàn fi ń pa owó ni gbogbo àwọn kidnappers yìí wọn ò ní pọ̀tù tó báyìí. Wọ́n dẹ̀ ní ọwọ́ tó bá dilẹ̀ lèṣù máa ń yá lò. Èṣù gbọ́dọ̀ yá ni. Tí ò sí iṣẹ́ kò sí anything. Tó bá ṣe jẹ́ ṣá. Kò sí wàhálà bí àkóso bá mi pè wọ́n bóyá kan fix another day fún wa. That's it. Okay. Ó ṣe dúró ìjẹ́jẹ́ ń ṣe ẹ̀jẹ̀. Mi ò tí ì rí ẹ o. Kò sí máa bọ̀. Àní o máa bọ̀ straight. Bẹ́ẹ̀ ni máa bọ̀ straight. Máa bọ̀ aláyè máa bọ̀ mi ò tí ì rí ẹ.
débi ọkọ̀ tẹ́bi ìdè kan. Tá a máa bọ̀. Mo ti rí ẹbẹ́ yẹn. Àti rí ẹbẹ́ yẹn. Ìwọ kọ́ ló gbé báàgì lọ́wọ́ tó ga tó níyénú báyìí. Mo gbé báàgì fún àwọn water black. Ọkọ̀ máa describe rẹ̀. Adé ìmọ̀lá. Apá àkàtẹ́lẹ̀ ẹlẹ́yìn báyìí. Ẹyá gbé báàgì yẹn lẹ̀. Sọ síwájú. Sọ síwájú díẹ̀. Sọ fáfá yẹn. Sọ fẹ́rẹ̀ nǹkan kan sẹ́yìn náà. Mo ti sọ síwájú. Wọ́n ti kọ́ sẹ́yìn. Ọ̀yá gbé báàgì yẹn lẹ̀. Ibi. Gbé báàgì lẹ̀ ló ń bá jiyàn. Kí ló ń ṣe ọ́? Sorry. Báàgì lẹ̀. Mo ti gbé kalẹ̀. Ọ̀yá kọjú sẹ́yìn padà. Kọ̀mọ̀ sí eré ń bẹ̀. Eré ló pé àbí? Bọ́wọ́ ẹ̀wù. Sorry. Sọ́ọ́lì àgbáyà rẹ̀. Ọ̀yá sún síwájú. Ẹsẹ̀ níbi tí ọ̀pẹ̀ bẹ́ẹ̀ wà yẹn. Ọ̀yá. Alfa Monsuru. Alfa Monsuru. Alfa Monsuru. Alfa Monsuru. Tí ní ẹgbẹ́ wa náà tó wọ̀ pé kí n bí mú. Ṣé jọ? Tí ẹ trust mi ni. Trust ẹ o. Ẹgbẹ́ ti trust me, trust ẹ o. Wà á lẹ̀ ṣe wá ṣe é lè ní. Báyọ̀ mo lè mọ fún ìrí ẹ̀dá. Ọ̀gá tíá ẹ ṣáà gbébọn lẹ́nu. Gbé màgé má fọ ọ́ fẹ́ sí báwo. Ẹ má jà ṣètò níbọn dé owó ni ẹja yanjú. Ìfà yóò sílẹ̀ o. Báwo mo bẹ̀rẹ̀ sí já àwọn ọ̀nà tó wọ̀n ní ìlàkújà báyẹn. Oṣù àlè kókó lérí owó. Ṣé wàá rí nǹkan? Owó yìí ń kọ́lé ń bẹ̀, ń rọkọ̀ ń bẹ̀. Gbogbo nǹkan dáadáa tí yẹn ń ṣe láyé yìí ní í ṣe mi owó yìí. A tún wá expanded. 10,000 owó ẹ̀ bẹ́ẹ̀. 10,000 máa fún ẹ. Ẹ̀wọ̀n ìdí ó jẹ́ 10,000. Oyin tó máa ti dánwó yìí lẹ̀ fọlọ́ǹbẹ̀. Tó bá ká máa kà lákàrí ra ni o. Ìgbọ́ kò sì yáwọ́ o. Tàbí òde bá bíbà yìí. Àfá mi. Ẹ kú àgbálẹ̀ mi. Ọlọ́run ní dọ̀rọ̀ yín rú. Àmín. Gbogbo oore tẹ́ ń béèrè níwájú Ọlọ́run. Àtẹ̀yìn àtìyàwó yín. Ọlọ́run ṣe fún yín nírọ̀rùn. Àmín. Ọlọ́run ní dààmú yín. Àmín. Oore ńlá lẹ ṣe fún mi. Tẹ́ ẹ bá ṣe pé yín. Bó bá ṣẹlẹ̀ tán nísìnyí bọ́lọ́n bá ṣoore kàǹkà kan fún mi. Wọ́n ní pé ayé ọmọ wí. Wọ́n lo Alfa Monsuru ni. Ọlọ́run mọ̀ sọ gbogbo alókọ bú. Ọ̀rọ̀ yín ó dayọ̀. Inshallah. Ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀. Ṣé báàgì yìí lẹ́gbẹ̀ẹ́ kalẹ̀ kọ́ mu bí àbí báwo ló fẹ́ ẹ má ṣe pé wọn mọ̀ gọ́. Bàbá ẹ má mú mi ṣeré. Bàbá ẹ má mú mi ṣeré. Aṣọ ọlọ́mọge wọn kó sínú kiri yìí àbájá ẹlẹ́ ó ti pè aláfa lójú wọn pè aláfa àti ọlọ́wọ́ pè aláfa àbájá ẹlẹ́ ìyá ìdè sí. Gbé wa ẹ̀ dáhùn inú nísìn. Alẹ́ ọ̀gá ẹ ti pàrọ̀ báàgì yìí. Ẹ̀kọ́ á sí èrè kó sí èrè. Bí náà máa kó tí máa bí tí náà ti ń jóbi ti ń jóbi. Kọ́lá màá pẹ́ fún àwọn ìjẹ̀kọ́ mọ̀ pé ìṣe yìí tíṣe yìí kò tó dánwò ẹ̀wò mọ̀ láyé ẹ̀ kò dánwò ẹ̀wò mọ̀ láyé ẹ̀. Ó gbọ́ òun rí mi gbá. Mo ní nọ́mbà rẹ̀ lọ́wọ́. Àwọn ti èmi náà ti ṣe bẹ́ẹ̀. Hello. Salamu alaikum. Hello ẹ̀dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dù. Naam. Báwo ni ó lè bá àwọn yẹn? Ẹ̀rọ ò bá mi. Kí lẹ ló ṣẹlẹ̀? Ẹ wá kó ẹ̀yin wá lọ kó ẹ lọ kó àwọn aṣọ obìnrin tẹ́ pé mo ti lò mọ́ tipẹ́tipẹ́. Ẹ wá kó sínú báàgì ẹ wá fi owó ẹ wá fi lé lórí. Owó tá a gbé wọ́n pè. Aṣọ bò. Ṣé ẹ̀sìn ọlọ́run báyìí? Ṣé tọ́lọ́ lẹ́yìn ṣe yìí?
ẹ̀jẹ̀ náà yìí ọlọ́run jẹ́ lérí wọn ni ẹ̀ ní wà jẹ́ lágbọ́rọ̀ lọ́hùn. àṣẹ. tó bá ku kékeré kẹ́ wọ̀ báyìí màá dìbẹ́ǹdì yìí ni kí ẹ máa parọ́. Hello arákùnrin àfa àkọ́ ní sọ̀rọ̀ àfa àkọ́ èmi ẹni tó gbé wa bẹ́ẹ̀ ni. àbí. kí lẹ́ rí. má bá mi pariwo sórí jésù nìkan fọ nǹkan tí yẹn bá fi ju ọmọdé lọ ìyẹn máa fi hàn ní òkè ń gbélé lọ́wọ́ bẹ́ẹ̀ ni nǹkan tí mo fi jù ọ́ lọ ni mo ṣe fún ọ. àtọ́mọdé bá ní bakúba kò lè ní díkùdì mo mọ̀ọ́mọ̀ dẹ́wọ̀n kan bá wò fún ẹni. màmá ẹ ló pẹ́ ẹ gbánu. ọ̀rọ̀ yóò ti tó pé má ṣe pè lé mi ìmọ̀ràn kan tí mo fẹ́ gbà ìmọ̀ràn yẹn ọ̀kan tí màá gbẹ̀ ni pé lọ lè jáwọ́ bí sẹ́yìn iṣẹ́ tó lòdì sófin pátápátá nìkan tó ra wọlé nítorí tọ́ba yóò bá mú ọ tọrún mọ́ o. Allahu Akbar. ìmọ̀ràn tí mo fẹ́ gbọ́ ọ̀nù máa ṣe pé fẹ́ gbà. ó lè ṣe wá sí àfáà mi. ẹ má dá wọn náà ẹ má dá wọn náà. má bínú o tí ẹ sanwó gangan tẹ́ fi gbà mí jáde báyìí. òkú mọ yàrá gọ ó lè dálẹ̀ ni kò lè tàn ọgbọ́n lèmi dá àwọn kan akówó díẹ̀ sókè mọ́ aṣọ níbẹ̀ ní gbogbo sàlẹ̀. Allahu Akbar. ẹ kówó díẹ̀ sókè ẹ ká sọ sálẹ̀. òun yóò tó 20,000 o. ó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ lọ́gbọ́n o èmi náà sọ náà. ṣé kí ni. kò dá bàbá adé mi gbogbo kí 10 million yẹn. kílẹ̀ yìí yàgbàdo sí ẹ bá wà bá làbọ̀ pọ́n mọ́ ẹ lọ́rùn yìí ó sọ pé mo rò pé kí ni ìtàn lára rẹ ni. kí ló bá jẹ́ lára yìí. àwọn ò ní àǹkàní kankan àwọn sẹ́wọ̀n náà ló ń sọ̀rọ̀ sí báwọn. ọmọ ń ké ogúngún lọ́wọ́ ẹ máa ń dùn mí. àkúmọ̀ wúlẹ̀ wọn náà nílé agbáàgbé ọsán náà ní tẹ́lẹ̀. irú ọ̀pọ̀ wo ló sọ sí àfa odidi àfa. àfáà mi má bínú ẹ má wo bẹ́ẹ̀ àwọn àfáà Mùsìn àti ìmáàmù ṣé bẹ́ẹ̀ yàn bá wa gbé àdánwò ọyọ kan tọ́lọ́ ń yọ̀ǹda fún mi nu tí ń ránu bó ṣe wà yìí ó ti yẹ̀sẹ́ sí mi rí ọlọ́pẹ́ èmi náà kẹ̀rẹ́ ńgbà mo fi wà kékeré mo ti kẹsẹ̀ rí bó ṣe yọ sí mi báyìí mo dọ́ọ̀gì ẹ. wọ́n pa wọn mọ́. ṣé yóò dáwọn sọ àwọn èèyàn wà láàrin wa àwọn òjò tó wọn lẹ́nu. ṣe gbọ́ báyìí. ẹwẹ́ ni àbá tàkàrà àtùgbà tó tún lọ́hùn láti tẹ̀ náà wò. ṣé irú wa tó ń wù sí àfa rẹ̀. ọmọ kan yìí. ó yẹ kẹ́ ẹ fílẹ̀ sọ̀kan jẹrà síbẹ̀ ni. àmọ́ nǹkan tẹ́mi kan fẹ́ jẹ́ kẹ́ ẹ rí aláìsí ni pé mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ ẹ̀yin lẹ lọ́n lò ní gàrí tírẹ̀ rire fún mi tẹ̀ tí wọ́n sọ mí ló kọ bú ó kọ tí wọ́n sọ mí rí tẹ̀ tí wọ́n sọ mí. sàlámù àlékún o. ọmọ ìrora bá ìgbà yọ gbà yóò ní tì lọ́wọ́ lágbàríkà àwọn ẹni ọlọ́run ọ̀rọ̀ yóò dayọ̀ wọ́n ń ṣàwọlé àwọn tó ipá ń ṣe fún tí wọ́n dúpẹ́ fọ́lọ́ ọlọ́run jẹ́ nínú ìdúpẹ́ ṣe rí wọ́n máa náwó sí ọwọ́ tó ní ọbẹ̀ gbà nǹkan tó bá jẹ́ tọ́lọ́. àbẹ̀rẹ̀ gbọ́sẹ́ ẹ bá ti wá délé ọjọ́ méje lẹ́bi lo hàn tú yìí ṣé ń gbọ́ mi so ìjọ àkọ́kọ́ tẹ bá ti wá ẹ dà níyàn sí gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ẹ bèrè ọ̀dọ̀ ọlọ́run ẹ wá mú ẹ lò bẹ́ẹ̀ fọjọ́ méje agbára tọ́lọ́ ọlọ́run wọlé àwọn tá à ń ṣe fún tó ń dúpẹ́ fọlọ́ ọlọ́run jẹ́ iná òlè lọ́pẹ́ ọlọ́run lọ́ lọ́pẹ́ lọ́dọ̀. àmín àmín àmín. ọlọ́run ẹja dúpẹ́ fún ẹ dúpẹ́ ayọ̀. ẹ ṣé gan ni àfa. ọlọ́run ló lọ́pẹ́ lọ́dọ̀. ọlọ́run ló lọ́pẹ́ lọ́dọ̀. àfa ọmọ kéwù yín ọjọ́ sí yẹn báwo wá ni. alihamudulila alihamudulila adúpẹ́ fọlọ́run. ọlọ́run darí ẹ̀dí láyọ̀ àtàláfíà. ajá adúpẹ́ fọlọ́run àmọ́ pẹ̀lú owó ńláńlá ni ọ̀bọ fẹ́ dé owó ńláńlá ni wọ́n gbà lọ́wọ́ mi. ó ṣàdarí ẹ̀ ntọ́ adúpẹ́ fọlọ́run ọlọ́run kó wọ́n ṣe kankan fún ilé àtọ̀nà yín náà ọlọ́run níjọ́ dà ẹ ṣeun mo dúpẹ́ o. ẹ ṣé gan ni àfa má dẹ̀ tún máa pè yín. ọ̀dà wọ́n sì ní ẹ lò ní ẹ lò ó àdúrà yóò gbà ẹ fọkàn balẹ̀ ẹ ṣé gan ọ̀rọ̀ yóò dà ẹ máa kílé. pílánì kò ṣe wàá wọ́ọ̀kì báyìí gbogbo ilẹ̀ tí wàá dàrú tí mo gbé tí máa kàn gbogbo ohun báyìí bí ṣe lọlé aṣẹ́wó eléyìí ní mo lọlé tọ̀hún nígbà máa ṣe yàfùyàfù káàkiri kú ní kéwù irọ́ kí ní burúkú tó ga tó gbéra rẹ̀ ní ọmọ owó òun tó ọmọ owó lè léèmọ̀ abẹ́rú owó ìràwọ̀ gbà nísìnyí mo tún lọ́gbọ́n fi skóòpù gbígbé o sówó yìí pé 20,000 ó ní kódà kò tó 10,000 mélòó mo wá fẹ́ pín lórí abẹ́ pín gan-an owó òun
sí wàhálà tí plan yóò bá wọ́ọ̀kì plan bí ó wọ́ọ̀kì ẹ̀ tí rí nǹkan kan èyí táwọn àfa Jamiu ṣe tán láwọn ń jẹ mọ́mú àwọn wọn jẹ mọ́mú tí wọ́n mú tó kan tèmi èmi ò jẹ mọ́mú ìbá ogun owó ṣe ti mọ̀ ṣe 419 àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ tí rí nǹkan kan o àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní plan mi ti ṣe.